Ojú wo ni ẹ̀yin rò pé àwọn ènìyàn máa fi ń wo àwọn àkàndá ẹ̀dá ní àwùjọ? Gbogbo èrò ọkàn wa ni pé bí a bá rí àkàndá ẹ̀dá yálà ọkùnrin ni àbí obìnrin, gbogbo èrò ọkàn wa ni pé irú àkàndá ẹ̀dá bẹ́ẹ̀ kò wúlò ní àwùjọ o. Bákan náà, àwọn mìíràn máa ń wò wọ́n gẹ́gẹ́ bíi pé àwọn ni wọ́n ṣẹ̀dá ara wọn. Wọ́n ti gbàgbé wípé Olódùmarè ọba mi lòun ló ṣẹ̀dá kó wá. Àwọn mìíràn tiẹ̀ ní àkàndá tó ní ìpèníjà apá. Àwọn mìíràn ní àkàndá ẹ̀dá tó ní ìpèníjà ẹsẹ̀ àti ìpèníjà ojú. Nípa ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ gbé wọn pamọ́ sí inú ilé. Bákan náà, wọn kò fún wọn láǹfààní àti bọ́ síta láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn níta látàrí pé ìpèníjà tí wọ́n ní ó ń tì wọ́n lójú lọ́nà kan àti òmíràn. Bákan náà ni àwọn mìíràn ń lo ipò àwọn àkàndá yìí láti máa fi wọn tọrọ bárà, fi wọ́n ṣe àgbé káàkiri ojú pópónà káàkiri. Ojú tí ẹ̀yin náà fi ń wo àwọn àkàndá ẹ̀dá ni eléyìí láwùjọ wa. Ǹjẹ́ àwọn àkàndá ẹ̀dá ṣe wúlò bí? Bó tilẹ̀ jẹ́ pé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn báyìí náà ló kọ sẹ́lòmíràn bí ìlú gangan o. Àwọn mìíràn fi ojú pé àwọn àkàndá ẹ̀dá alágbe oníbàárà lásán ni wọ́n fi ń wò wọ́n. Bákan náà ni àwọn àkàndá kan wà tó jẹ́ pé bí ẹ bá pàdé wọn lójú pópó, àwọn àkàndá yìí jẹ́ àkàndá kan tó jẹ́ pé wọ́n kọ́ṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀ wọ́n sì kọ́ṣẹ́ ọ̀nà ọ̀pọ̀ mìíràn níṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ tó jẹ́ pé wọn kì í tọrọ bárà lójú pópó. Èyí ló gbé wa dìde tá a sì lọ sí ibì kan tó ń pè ní Adámọ̀sìngbà nílẹ̀ Ìbàdàn láti lọ fọ̀rọ̀ wá àwọn àkàndá ẹ̀dá lẹ́nu wò. Ojúwòye lẹ́tọ̀, ètò lójúwòye. Bẹ̀rù bẹ́ẹ̀ ní lábẹ́ kúkú ǹdùkú lóko bẹ́ẹ̀ ni ẹnìkan kì í bọ́ lọ́kùn ẹyẹ lórí tẹ́. Ẹ káàbọ̀ sórí ètò yìí tó wa Ojúwòye níkànnì Jíjẹ Lára. Pẹ̀lú ìrìnmọ̀ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hasan táwọn yẹn mọ̀ sí Ojútólé. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ẹyẹ kì í fi apá kan fò bàbá lọ rìn àjò báyìí ní pẹ̀lú Saliu Bakare àwọn gbẹ́lẹ́gbẹ̀mí pẹ̀lú tani o. Habib Alaka náà lájọ́ ìrìn àjò náà ti gbẹ́gbẹ́ tó ti gbẹ́gbẹ́ fi kan sí lónìí pẹ̀lú ìyọ̀ǹda Olódùmarè bàmí àjíkẹ́ bàmí àjíjẹ ó ní láì fi pàdé wa lórí ètò yìí tó wa Ojúwòye lónìí. Níbo la lọ lónìí, níbo ni Ojúwòye ń bọ̀ wá lọ lónìí? Ojúwòye ni èèyàn ṣe ń wo àwọn àkàndá ẹ̀dá. Ǹjẹ́ ìní àkàndá ẹ̀dá lẹ́gbẹ̀ẹ́ bí? Àkàndá ẹ̀dá bó náà ti rí láwùjọ wa? Irú iṣẹ́ wo làwọn àkàndá ẹ̀dá yàn láàyò? Ẹlòmíà rò pé tóun bá ti rí àkàndá ẹ̀dá kò sí ẹ̀já mọ̀ kankan. Ṣé bẹ́ẹ̀ làkàndá ẹ̀dá ṣe rí nígboro lọ́dọ̀ tí àbí lérò ọkàn tí pé wọn àmọ̀jú kan tọrọ bárà nìkan lọ ní ojú tẹ fi ń wo àkàndá ẹ̀dá? Tó bá rí bẹ́ẹ̀ lórí ètò yìí tó wa Ojúwòye lẹ́ẹ̀tì rí lónìí ẹ̀rí gbẹ́ lónìí bẹ́bẹ́ ń bẹ́ ọ bẹ́bẹ́ ń bẹ́ bẹ́bẹ́ òṣèlẹ̀ lónìí aláàrẹ ojú ọ̀gbá nǹkan gbé kan àná lórí ètò yìí tó wa Ojúwòye lónìí níkànnì Jíjẹ Lára lórí ètò yìí tó wa tá a pè ní Ojúwòye náà ni pẹ̀lú ìmọ̀ yẹn ọ̀rẹ́ yẹn Abbas Taiwo Hasan pẹ̀lú Alaka tó jẹ́ kíni o amójú ẹ̀rọ mi pẹ̀lú Saliu Bakare tí ó jẹ́ kí ni o àmúgbálẹ́gbẹ̀mí lónìí náà ni kò ní dọ̀la ẹ máa bá wa bọ̀ mò ń bọ̀ ẹjẹ́ ká dókè lọ́hùn. Ojúwòye lẹ́tọ̀, ètò lójúwòye. Mo sọ fún wa pé kẹ̀jẹ́ ká pàdé nínú ilé ibi tá sì lọ pàdé àwọn àkàndá ẹ̀dá bí tí wọ́n ti ń ṣe iṣẹ́ òòjọ́ wọn bí tí wọ́n ti ń ṣe kí ni tó ti ń ṣe agbára ti iṣẹ́ tó yẹ pé Olódùmarè yàn fún wọn tí wọ́n sì rí rẹ̀ iṣẹ́ tó yẹ pé iṣẹ́ tó làmìlaka nílùú ni bí ẹ bá wù á rí pé àwọn kan àti jẹ́ pé iṣẹ́ agbábọ́ọ̀lù làwọn yàn láàyò àwọn kan iṣẹ́ kágbá tébù tẹ́níìsì ẹyin lórí pápá làwọn yàn láàyò bákan náà wọ́n fi táwọn àkàndá ti ń ṣe kí ni òótọ́ ti táwọn náà ti ohun tí àwọn náà ń ṣe tí wọ́n fi múnára wọn dùn tí gbogbo sì ń kan sí tó fi jẹ́ pé àìsájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ olórúkọ tí wọ́n ń pè é lórí ìtòyìn tó wa Ojúwòye náà lẹ́sì gbọ́ lórí ní ìkànnì Jíjẹ Lára ìkànnì kẹrìnlélógún tó gbá owó tó gbóúnjẹ pẹ́pẹ́ tó ti kíni tó gbà wo bọ̀ náà lẹ́sì gbọ́ lónìí kọ́lé ìmọ̀ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hasan àyàn mọ̀ sí Ojútólé mò ń bọ̀ ayé kí n gbé àlejò wa wọlé. Ojúwòye lẹ́tọ̀, ètò lójúwòye. Ẹ káàbọ̀ padà láti ojúde lọ́hùn ní ìkànnì Jíjẹ Lára náà lẹ́wà lórí ètò yìí tó wa Ojúwòye pẹ̀lú ìwọ̀n yín ọ̀rẹ́ yẹn Abbas Taiwo Hasan kan yẹn mọ̀ sí Ojútólé
bàbá wa ẹ bá wa dárúkọ yín fún àwọn alẹ́ tó ń wò wá lórí ètò yìí tó wa Ojú Ìwòye. Ẹ káàsán. Orúkọ ti tèmi ni Yakub Adésọ̀kan MON aka Agbárapọ̀. Yakub Adésọ̀kan aka Agbárapọ̀. Òkìtì. Ẹ ṣe bàbá wa, bàbá Bini lórí ètò yìí tó wa Ojú Ìwòye. Iṣẹ́ wo gan ni ẹ yàn láàyò tẹ́ ẹ ń ṣe? A dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ní dààmú Ọlọ́run ọdẹ gbàdúrà. Àmín. Bó gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo kọ́ láti ilẹ̀ gangan ni iṣẹ́ aṣebàtà tí a ń pè ní shoe cobbler. Ni mo kàn jẹ́ nìkan tó láìkì eré ìdárayá bí especially ball. Ball náà ni mo máa ń wá wò ní ibi báyìí ní Adámásingbà kó tó di pé mi náà di àkàndá tó ń gbérin fún Ọ̀yọ́ State. Láti ibẹ̀ náà a tún darapọ̀ mọ́ Nàìjíríà mo fi ń jáde káàkiri. Orúkọ tèmi ni Kasim Oseni. Iṣẹ́ tí mo kọ́ yàn láàyò ni pé iṣẹ́ àwọn tó ń tún electronics ṣe tá à ń pè ní technician, so táwọn Yorùbá máa ń pè ní rédíóníìkì. So iṣẹ́ tí mo kọ́ yàn láàyò, so ìgbà tí mo ń ṣe iṣẹ́ àlọ́ ni mo rí ẹnìkan tí ó yìn fáìtì mi sí sport. So iṣẹ́ rédíóníìkì ni iṣẹ́ tí mo kọ́ yàn láàyò tí mo ṣe. Orúkọ tèmi ni Ọ̀ṣẹ́wà Olúwatóyọ̀sí. Orúkọ mi Ibrahim Dáúdà Adélékè. Iṣẹ́ tí mo kọ́ ṣe àwọn tí ń nu agolo búrẹ́dì. Iṣẹ́ tí mo kọ́ ṣe nù. Òbí wọ́n sùn nítorí pé mi lè tọrọ bárà. Orúkọ tèmi ni Adéọlá náà. Kó tó di pé mo darapọ̀ mọ́ àwọn powerlift ní Ọ̀yọ́ State. Wọ́n ti ń ta oògùn àfi chemist lèmi ṣe tẹ́lẹ̀. So ara àwọn tó jẹ́ kóòchì nínú Adámásingbà nígbà yìí tó ń jẹ́ kóòchì àwọn athletics ló wà lájà lọ́dọ̀ mi ọjọ́ kan ló wá introduce mi pé ǹjẹ́ ẹ̀rẹ́ pé mo ṣe sport o bí wọ́n kò dẹ̀ wá jọ mi dẹ̀ nílé tẹ́lẹ̀ ládùúgbò lágbègbè wọ́n mọ̀ mí wọ́n fọwọ́ gbá bọ́ọ̀lù. Wọ́n fi ọwọ́ gbá bọ́ọ̀lù. Tí wọ́n tún ọwọ́ gbá bọ́ọ̀lù ni. Náà nítorí ẹ̀sìn làwọn ẹ̀fọn náà gbà lọ́wọ́ lè fi gbá tẹ̀lé nígbà náà tínú mi ti máa dùn. Wọ́n fẹ́ sùn nígbà tó dé Adámásingbà mo sọ pé wọ́n ti pọ̀ oríṣiríṣi fáwọn àgbẹ̀ láti lè ṣe. So tó fà á. Wọ́n tó bí ọdún mélòó tẹ́ ti darapọ̀ mọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe? Yóò tó di ọdún 14 bá. Ọdún 14 tẹ́ ti wà lẹ́nu ẹ̀. Ojú Ìwòye lẹ́tọ̀ ètò lójú Ìwòye. Ojú wo lè rí àwọn ọmọ ìlú àkàndá ẹ̀dá? Ìbéèrè ńlá lẹ́bẹ̀rẹ̀. Ojú tí àwọn ìgbàgbà bí ẹni tí ò tiẹ̀ ní ọjọ́ ọ̀la rárá. Tí ò tiẹ̀ dámọ̀ kankan because àtàwọn òbí yẹn pẹ́ nígbà tí òjò máa ọjà kò jẹ́ mọ̀ kankan because àwọn òbí tó lè kò lè wúlò fáwọn kò lè ọ̀sẹ̀ tó fẹ́ wúlò fún. Ìlú mọ́tò àkàdámì gan inú ilé wọn máa ń tì wọ́n mọ́ pé kò sí tó lè fẹ́ wúlò fún. Bí wọ́n bá fi ń sínú àwọn tàbí ẹ̀sìn fún oúnjẹ ni wọ́n ti wọ́n dà fún ìyàtọ̀ pé ìgbà yẹn pọ̀ gan ṣá. Ọlọ́run ní dààmú wa. Àmín. So ojú tí àwọn èèyàn fi máa ń wo àkàndá so ó jẹ́ ojú tó ó kéré púpọ̀ tó yẹpẹrẹ. So torí nísìnyí bí àwa lórí ọ̀fẹ́ dé níwọ̀nba títí wa so Ọlọ́run náà ló fún wa kì í ṣe pé mímọ̀ ṣe yẹn àwa ti jáde káàkiri mo dẹ̀ mọ àpọ́nlé tí wọ́n máa ń fún àwọn disabled. So téèyàn bá travel lọ sí bóyá bí ìlú òyìnbó báwa ṣe lórí ọ̀fẹ́ Ọlọ́run láti débẹ̀ so wọ́n máa ń pákàdà lé gan. So ẹlòmíì gan tó bá fẹ́ travel gan tó bá lákàdá nínú àbúrò àbí tó bá lákàdá nínú ọmọ àbí ọmọ ìyá gan so ó tètè máa ń ríṣẹ́. So wọ́n á gbà síṣẹ́ tó rántí mọ̀ pé a lot of things ni pé àkàndá ó ní di special treatment láti program fún wa torí gbogbo nǹkan tákàndá ń ṣe owó ni. Bí a bá ń lọ ní títì nísìn ibi tí ẹlẹ́sẹ̀ tí nǹkan kan mú tó bá ti wọ mọ́tò àbí tó ti fẹsẹ̀ rìn àkàndá ò lè ṣe so owó ló máa ná. So gbogbo nǹkan ó pọ̀jù tí àkàndá máa ń ná lérí pé báyá pé àti rí jẹ mímu owó ló máa ná. So gbogbo nǹkan míì tí à ń ṣe náà owó náà ni but nílùú òyìnbó irú Dubai sìn mi ò sábà rí àkàndá
tó ń ṣe sport tí ò ní mọ́tò tí ò ní mọ́tò tí ó gbé tí ó mọ̀ gbé lọ tí ó mọ̀ gbé bọ̀ so mi ò sì rí àkàndá tó yẹ pé ó wà níbi iṣẹ́ kan tó yẹ pé yóò mọ struggle kó tó ríṣẹ́ lójú títì mi o bí wọ́n ṣe máa ń ṣe fún particularly ìgbà tí mo lọ sí Mexico so wọ́n ní special treatment fún àkàndá ní Mexico tó yẹ pé ibi tí wọ́n bá wá school tí wọ́n ń lọ ẹni tó ń ṣe sport ẹni tó ń ṣe everything so school yẹn ni gbogbo àwọn àkàndá máa ń lọ ẹni tó bá fẹ́ ṣe sport ẹni tó bá fẹ́ ṣe everything bẹ́ẹ̀ wọ́n máa wà but níbi náà kí n bá àwọn ìjọba náà fẹ́ ṣe o but agbára náà ni ò tí ì tó. omi pọ̀ jọ kà lọ. ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin tẹ́ jẹ́ àkàndá kí wo lẹ rò pé àwọn fi máa ń wo àkàndá tó bá jẹ́ obìnrin. most importantly nǹkan tí mo máa ń pa àwọn èèyàn tó máa àwọn látọ̀dọ̀ ọkùnrin ni pé àwọn lè ṣe bó ṣe wù wá pẹ̀lú àwọn lè ṣe bó ṣe wù wọ́n pẹ̀lú wa pé as in most of us wọ́n máa ń abuse us sexually because wọ́n máa ń bí wọn lè lágbára àti lè ju as in láti bá wọn gbára wọn lẹ̀ so most importantly nǹkan tí mo máa ń rí tó máa sábà common láàrin àwọn àkàndá ẹlòmíràn kí lè sọ síta náà tó yẹ pé nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn tó yẹ pé tí bá bẹ́ẹ̀ lọ́wọ́ counselor yẹn most of them wọ́n máa sọ fún mi pé most of them máa ń rí àná tó dípẹ́ lórí àwọn parents ẹ̀ pé parents mi náà kò kí ń tọ́jú àkàndá ọmọ ẹ̀ wọ́n máa wọ pé kí ni ọmọ ilé yìí jẹ́ wọn dẹ̀ wọ́n pé kò sí ibi tí yóò lè dé láyé pé ọjà àkàndá yẹn ni kí wọ́n máa achieve aim ẹ̀ náà so ẹlòmíì tó bá neglect àbí tí àwọn parents ò bá bójú tó dáadáa most of them wọ́n máa ń rape wọn tó yẹ pé ó dẹ̀ máa jẹ́ nǹkan ìbànújẹ́ fún wọn so àti pé ẹlòmíì máa fojú pé kíta lélẹ̀ yìí ibi kò kẹ jáde lọ ń gbà mí gan ẹlòmíì lè mo ti dúró bus stop rí tí èmi àti èèyàn kan mú tí ẹnìyẹn ní wheelchair ẹnìkan ná 20 naira sí èmi àtẹnìyẹn wọ́n bẹ ṣé mo tọrọ owó lọ́wọ́ tí màá tẹ̀ tọrọ owó lọ́wọ́ ọlọ́ọ̀ tẹ̀lé kí n rí kan máa fi tọrọ owó torí iṣẹ́ mi tó mi jẹ so ọkọ̀ tó a máa ń ẹ̀ǹkátà ó pọ̀ gan àti láàrin family kan gbà mí tẹ́ pé àwọn òbí mi tẹ́ pé wọ́n máa ń fi ọmọ sínú yàrá àmọ́yà àkọ́dá tó wà nínú ilé tẹ́ pé ṣùgbọ́n àwọn àtàrí tájà ìsìta lè rí àmọ́yà tó wà nínú ilé tẹ́ pé ẹlòmíì tó bá wọn gbélé gùn mọ̀ pé àkọ́dá wà nínú ilé tó tẹ́pọ̀ máa ń dé wọn mọ́ ní so oríṣiríṣi. Ojú Ìwòye lẹ́tọ̀ ètò lójú ìwòye. ọ̀pọ̀lọpọ̀ eré ìdíje ní ń bẹ fún àwọn ènìyàn abarapá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ bí eré ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bákan náà tí a ní eré ìdíje orí pápá tá a mọ̀ sí aláfi ẹ̀yìn gbá tá a mọ̀ sí table tennis tá a sì tún ní eré ìdíje eré sísá ọ̀pọ̀lọpọ̀ eré ìdíje tí a ní fún àwọn ènìyàn abarapá bíi tiẹ̀ báyìí náà ni ó ṣe wà fún àwọn ènìyàn tá a mọ̀ sí àkàndá ẹ̀dá bóyá lẹ mọ̀ pé àwọn àkàndá ẹ̀dá náà ni àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láàrin ara wọn bákan náà àwọn mìíràn ń gba table tennis ìyún ẹ̀yìn orí pápá nínú wọn àwọn mìíràn sì ń wẹ odò nínú àwọn àkàndá tó jẹ́ pé àwọn mọ́ swim tí wọ́n ní nínú àwọn àkàndá náà ni ilé yìí wà bákan náà nínú àwọn àkàndá àwọn tí wọ́n pé wọ́n ń gbé irin ó wà nínú wọn dáadáa tó jẹ́ pé irin gbígbé ni àwọn fi ń ṣe iṣẹ́ ṣe títí wọn bó ṣe wà nínú àwọn tá a mọ̀ sí àwọn tó ń gbé wéètì lọ́kùnrin tí ẹ pé ara wọn pé tá a mọ̀ sí àbárapá bákan náà ni a ní àwọn àkàndá tó jẹ́ pé irin náà ni àwọn náà ń gbé táwọn náà ń gbé wéètì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà àgàgà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ń bì báyìí ẹja tún tẹ̀síwájú lọ́rọ̀ wọn tó ní ṣe pẹ̀lú àkàndá mò ń bọ̀. bàbá wa agbára pọ̀ tí wọ́n ń pè ní ilé tó fi ń pè ní agbára pọ̀. a kàn summarize díẹ̀ náà nítorí pé ọ̀rọ̀ pọ̀ níbẹ̀ díẹ̀ so ẹ rí i pé mo ní mo máa ń wá wo bọ́ọ̀ ní Adámásingbà mo máa ń wo shooting star so mo sì jẹ́ nìkan tó tún láìkì gbogbo eré ìdárayá náà so mo kàn wá náà ìjọ kan náà mo wá wo bọ́ọ̀lù shooting star pẹ̀lú Ranger ìjọ yẹn ni kánú ara àwọn èèyàn náà wá ń jáde láti bí inú stadium wọ́n bá ń sọ pé wọ́n tún máa ń gbé wéètì bí wọ́n máa ń ṣe nǹkan kan bí nǹkan kan èmi náà ó sì wà mo ṣe wá ń jọ yẹn mo wá kọ́ lọ síbi table tennis so mo lọ play table tennis but wọ́n lé níbẹ̀ wọ́n lé mi kò sówó tí màá fi ra báàgì so ìjọ yẹn mo wá padà lọ sí ìsàlẹ̀ nínú jíìmù ìsàlẹ̀ wọ́n ní pé wọ́n tún ń ṣe spọ́ọ̀tì kan bẹ̀ mo ṣe débẹ̀ ìjọ yẹn náà wọ́n bá ní kí n gbìrìn wọ́n kọ́kọ́ tẹ̀ ní kí n kọ́kọ́ jókòó yún ọ̀gá mi yún Taofik Arasi so òun gẹ́gẹ́ ni kóòchì mi so wọ́n ní kí wọ́n lọ kọ́kọ́ gbìrìn ìjọ tí mo sá débẹ̀ yẹn ni mo gbé 80 kilo. ọjọ́ tẹ̀ débẹ̀ náà lẹ kọ́kọ́ gbé 80 kilo. ibi tí agbára pọ̀ ti jáde ni ọ̀gá mi Arasi yẹn wá sọ pé ilé agbára mọ̀ pọ̀ lára ilé gan agbára mọ̀ pọ̀ lára ilé agbára lọ́mọ jẹ́nu wọn bá fi mí sẹ́gbẹ̀ẹ́ gan mo ti ń pè mí lágbára pọ̀ yẹn. mo lọ sí
birthday party uncle mi kan so ìkan lára àwọn ọ̀gá ní sport council wọn wá síbẹ̀ Mr. Obisesan kọ́nà fọ̀rùnkẹ́ wọn ti ṣàìsí nísìn so ibẹ̀ mo ti pàdé wọn wọ́n ṣáàrí condition mi lọ́ba mọ́mọ́ mi sọ̀rọ̀ pé àmọ́ lè ṣe sport so ìgbà yẹn lèmi ṣẹ̀ṣẹ̀ jáde secondary school so àṣà wà bọ̀ table tennis mo kọ́kọ́ play ìjọba tí mo ń bọ́ aṣọ ni coach kan rí apá mi báyìí mo tóbi díẹ̀ wọ́n á ní pé mo ju àwọn powerlifter wọ́n á ní kí mọ́mí jẹ́ ká yọjú òun láti mo wá wọlé fún mi tán yé ṣe ó wá wù mí mo ní mọ́mí yẹ kọ́jọ́ kọ́jọ́ kì í ṣe mo wá ní láìláà àwọn lè gbà wọ́n pé àṣà bẹ̀ wọ́n wọ́n á ní àwọn fọwọ́ sí. mo rí bí àwọn ọ̀gá lókè wíwá mo dé láti ibi sẹ́ngbà yẹn ibi ibi òdì lọ nu agolo bread wọ́n sáré yí bàbá yẹn wọ́n ní kí n wá bàbá yẹn ti fi sára fojú fi sára wò wọ́n wọ́n ní tí wọ́n bá pè mí báwo ni ọmọ mi tó lè máa wá stadium mo ní kí mo wá sí stadium bóyá máa pé àyọ ọlọ́pọ̀ ní àbí ìdí ẹ̀ máa tán dé bóyá bẹ́ẹ̀ wọ́n ṣe wọ́n sá sọ pé kí ìjọ́ntọ̀ ọlọ́run kí wá mo bá pè mí lẹ́jọ́ àwọn ọmọ jìnnà ibi sẹ́wọ̀n láàárọ̀ tí mo ti dé stadium àwọn onímọ̀ ìṣẹ̀fẹ̀ máa múra ní kí wọ́n bọ́ ní sí ìsáàdì bíbá wọ́n ní gate 2 ní kí n drop wọ́n sá ní wọlé wọ́n sá ọ̀gá mi wọ́n ti travel báyìí wọ́n sá family lọ́wọ́ ẹ̀kọ́ gbà máa bá ń kí ní ọmọ yìí ọjọ́ ẹ̀kọ́ sára sí ọdí ìtàyà báyìí sí àṣàbẹ̀rẹ̀ wọ́n kọ́ tí ẹ̀ tẹ́sì rí wọ́n kọ́ fi bábẹ̀ sí gbogbo wọ́n fi pọ́ọ̀tì sí gbogbo nínú àwọn tí mo gbé lẹ́ẹ̀kan rà rí wọ́n fi 50 sí gbogbo wọ́n fi 60 sí gbogbo wọ́n á fi 70 sí gbogbo wọ́n fi 80 sí gbogbo wọ́n á fi 90 sí ó mú mi mọ́lẹ̀ mo lulẹ̀ nàtọ́ láyà mo sáà bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó sáà ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn àkàndá ẹ̀dá tí wọ́n ń gbérin tá a mọ̀ sí para powerlift ní Adámọ̀sìngbà nílẹ̀ Ìbàdàn tẹ́ ń wò yìí ni wọ́n ti ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n sì ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ ìdíje lórílẹ̀-èdè wa Nàìjíríà. ìgbà tí mo dé gbà kò tí ì tó bí 4 months wọ́n sá mú mi lọ wọ́n fẹ́ lọ géèmù kan ní Rivers State for South àti ìjà mọ́ mi lọ mo ti tún sáàgbé bí 120 mo ti gbé 1 lọ síbẹ̀ sí géèmù yẹn mo sá lọ géèmù yẹn mo sá mú yẹn bronze mo ní ọlọ́mọ tóbi o sáwọn bronze dáadáa ọ̀rọ̀ wà ń bẹ wọ́n sá fún wa ní ìjọba sá fún wa ní wọ́n fún mi ní ìgbà mo gba 250,000 lówó Nàìjíríà money ní àtẹ̀pámọ́ kìíní o látún tẹ̀pámọ́ látún lọ festival 2012 kò pẹ́ sígbà yẹn náà bí ọdún kan sígbà yẹn sá lọ mọ́ wá lọ win good nígbà yẹn win good nígbà yẹn. mo bẹ̀rẹ̀ ní 208 so first game tí mo kọ́ lọ ní Kada game so ìgbà yẹn bí oṣù mélòó kan tí mo dé ni so February 2009 so ìgbà yẹn mo ṣe ipò kẹrin so ìgbà yẹn ló yẹ kí n lọ ní Port Harcourt but ìgbà yẹn mọ́ mi kú àwọn camp mi báyìí so mi lè compete so first time mo máa kọ́ wẹ̀ ní Èkó festival that was a silver medal so láti ìgbà yẹn ni Ọlọ́run ti ṣe àánú tẹ̀bí tí màá win silver màá win gold tí worst now come to worst màá win bronze àlẹ́ ti lọ sí international game náà ní Dubai. so first out mi nígbà yẹn náà ní Abuja so ìgbà tó yá tí mo win gateway wọ́n rí mi nígbà yẹn a bẹ̀rẹ̀ sí jáde díẹ̀díẹ̀ so 2008 ní Beijing 2008 so ni mo kọ́kọ́ jáde tí mo bá wọn wà camp Olympic so God so good àwọn senior tó wà ń bẹ́ ńgbà yẹn ni wọ́n mú lọ ńgbà yẹn so èmi náà wà camp so later lẹ́yìn ìgbà yẹn ó wá di 2010 èèyàn Commonwealth so ni mo ti bẹ̀rẹ̀ sí jáde so mo bẹ̀rẹ̀ sí win good 2010 so after gbà yẹn mo lọ sí London 2012 Ọlọ́run ṣe ìyanu mo win good náà so after gbà yẹn géèmù mi náà tó wá bí qualifier ní Dubai oríṣiríṣi country
mo lọ ọlọ́dẹ ń gbogbo fọ́lẹ̀ wa mo tún win gbogbo tó wá di All African Game 2015 Congo mo tún win gold mo tó wá kù Brazil Olympic ọlọ́run tún ṣe ìyanu bẹ́ẹ̀ the same thing kó tó wá kù Tokyo 2020 ọlọ́run tún ṣe ìyanu bẹ́ẹ̀ góòdì náà ni gbogbo nǹkan tí mo sọ yìí gbogbo festival nìyẹn náà the same thing góòdì náà ni but nǹkan tó kàwá bẹ́ẹ̀ ni kì í ṣe pé a lè rí athlete náà tó lè jáde ara àwọn tó ń wò wá náà ni gbogbo wọn náà ni wọ́n ń wò mí o so bọ̀ sí ẹ mọ̀ pé àánú náà ló ń kálukú wá rí gbà so ara rẹ̀ náà ni Ibrahim náà tẹ̀lé mi lọ 2020 nínú Tokyo so aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣe ìyanu náà bẹ̀ fún gbogbo wa but kì í ṣe pé báyà bá lè rí yàn tó jẹ́ pé potential bí irú èmi náà lọ́yọ̀ state yìí àti gbogbo Nàìjíríà kì í ṣe pé a lè rí ṣùgbọ́n àwọn kankan máa ń wà bẹ́ẹ̀ ni pé ṣẹ́mà oríṣiríṣi ni gbogbo nǹkan tá à ń jẹ́ ń sìn gbogbo nǹkan tá à ń lò ń sìn náà gbogbo nǹkan tá à ń ṣe ń sìn gbogbo nǹkan tá à ń ṣe ń sìn I need a lot of money. Ìgbà tí mo ní nípa bàbá òṣèlú pé nígbà míì àti rí support ó lágbára díẹ̀ láti rẹ tí ó ràn yàn lọ́wọ́ nípa lílọ bíbọ̀ nígbà tó kò ní sí owó mọ́tò pé yóò ṣe máa táàsì àwọn ọkọ̀ ní ìsìn pé àlàyé ìgbà ìpolísì padà sí téèyàn sọ pé because téèyàn bá ní passion tó máa dá kéèyàn ní support lórí ẹ̀ so ìyẹn ní òfin easy fún yàn láti tètè dé ibi téèyàn lọ ọ̀rọ̀ tí ọ̀bá ti ní support kò sí agbára téèyàn fẹ́ ṣe. ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ni àwọn ọ̀kẹ́dà yìí ń kojú ṣùgbọ́n yálà bẹ́ẹ̀ kàkà kí ìpèníjà wọn kó wá bu omi tútù sí wọn lọ́kàn wọ́n tún múra sí iṣẹ́ òòjọ́ wọn láti jẹ́ kí wọ́n pa ìtìjú tì láti má bàa sọ wọ́n di oníbàárà kí ojú tí àwọn èèyàn máa fi ń wo àwọn yòókù níta kó lè bá yàtọ̀ sí títí wọn. tá a bá wò mo ti dénú sport racing tí ń lọ bí 17 years. 17 solid years àbí 18 years sá torí 2003 ni mo dé sport so ni mo kọ́kọ́ dé sports council 2003 so from there a lọ sí Abuja 2004 but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a lọ fún exposure àti máa jáde púpọ̀ mà lẹ́yìn ìgbà yẹn a lọ sí Calabar so láfítà ìgbà yẹn la wá lọ Gateway ibẹ̀ ni Ọlọ́run ti wá ń fáànù Ọlọ́run gbà wá tá a ti bẹ̀rẹ̀ sí win títí di àsìkò tá a wáyé. Ìpèníjà pọ̀ kákọ̀sọ díẹ̀ nínú rẹ̀ ara ìpèníjà tá a ní ni àti wá láti ilé padà sílé ìgbà míì owó bá pọ̀ lápò tá a lè rówó mọ́tò pé àwọn tó wà lára ní àwọn ṣe máa tàkà ìgbà míì oúnjẹ so pẹ̀lú ìrànlọ́wọ́ mọ́mì mi ó jẹ́ kó rọrùn àti alọ́kọ̀tákọ̀tì ní mọ́mì kú so ó jẹ́ kí gbogbo ẹ̀rí bákan bọ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti irun tá a máa ń dì ra jẹun jẹ́ ọ̀làbí ọmọ ń dìbò àti mọ́ ń gbé. ni pé yàtọ̀ sí pé iṣẹ́ yìí ẹ tún kọ́ṣẹ́ àwọn tí wọ́n ń di irun tá a mọ̀ sí hairdresser. bẹ́ẹ̀ ni ẹ̀bùn Ọlọ́run nìyẹn náà torí àti kékeré mo ti máa ń ṣerun àti secondary school mo ti máa ń ṣerun. mo dúpẹ́ bọ́lọ̀ mo ti rí ìrírí tó pọ̀ so ara àwọn ìrírí tí mo rí náà ni pé nídìí iṣẹ́ mo ti ní júlẹ̀rì tí mo tẹ̀ ti rò pé bóyá ilé dà kankan sí mọ́ nídìí iṣẹ́ powerlifting nígbà tẹ́ pé èèyàn ò rí ìrànlọ́wọ́ fúnra ẹ̀ náà lè ń ṣọ́gun ara ẹ̀ fún ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀yìn Ọlọ́run bá ṣe ìyanu. ẹ wo bí wọ́n ṣe ń gbé ọ̀pọ̀lọpọ̀ irin gbọ́n bẹ́ẹ̀ láti orí 5 kg 10 kg lọ sókè bẹ́ẹ̀ dórí 150 kg ni àwọn àkàndá yìí ń gbé bí ẹ sì ń wo ọkùnrin níbẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin náà ń bẹ láàrin wọn dáadáa àwọn obìnrin náà wọn náà ni ẹ̀ ń wò tí wọ́n ń torin fún tí wọ́n sì ń bọ́ síbẹ̀lẹ̀ kọ̀ọ̀kan láti máa gbé irin náà sókè gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n yàn láàyò láti máa ṣe. One more, go! Dale! Right! Ojú Ìwòye lẹ́tọ̀ ètò lójú Ìwòye. tó ẹ káàbọ̀ padà láti ojú ìlú
ní ìkànnì jíjẹ láàrin lọ lóde ètò wa Ojú Ìwòye nígbà yìí ó ti rẹ̀ mí mo ti gbé kíní ẹ̀wò èmi ni mo gbé mo sì rí pé kúrú ẹ̀ pọ̀ ìṣirò ń bẹ́nu iṣẹ́ tí wọ́n ń ṣe yìí ìṣirò ń bẹ́ẹ̀ dáadáa yẹ̀pọ̀ oníbàá náà ṣe mọ́tò bọ́ ṣe ń kó pọ̀ nígbà tó ń to eléyìí àti eléyìí nígbà tó ń tó pọ̀ fún mi tán tí mo fi ọwọ́ kan gbé mo rí pé kíní yìí ti kódà àpòjú tí mo lè jẹ́ bí ẹ̀mẹ́wàá lọ ẹ̀mẹ́jọ ọyọ o ẹ bá àwọn ẹ̀mẹ́jọ ọyọ ẹnu mọ̀ ń jà o mo sì ráyè bàbá ẹ bá wa ṣàlàyé àwọn tó bá rẹ̀ kan fún àlẹ́ tó wù wá náà fún mi pé á dé abala gan. Orúkọ tèmi ni Adéwálé Adéníran Daniel. Adéwálé Adéníran Daniel ọmọọba nìyí o ní bàbá ti ń gbọ́ adé téèyàn ń gbọ́ Adéwálé ẹ mọ̀ pé adé ò jìnnà sí àwọn kinní tí ẹ̀tù pọ̀ papọ̀ tí mo gbé ẹni pé mo gbé lẹ́ẹ̀kan ṣé kí n tún gbé káwọn èèyàn ṣé kí n tún gbé. Ẹgbẹ́ kí gbogbo ayé rí i. ká ní mo ti gbé báyìí ká ní mo ti gbé lẹ̀ padà kò àwọn a lè fẹnu kọ́ ilé ọ̀sẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá kan. Àwọn kinní tẹ̀ ń wò yìí bó lẹ ṣe ń fò ní ṣe dànù tó fi di pé odi tẹ́ ń tò papọ̀ báyìí bó ló ṣe jẹ́. Àkọ́kọ́ irin tí ó wà láàrin ẹ̀ yìí bábẹ̀ là ń pè. Bábẹ̀ là ń pè orúkọ irin yìí. Bẹ́ẹ̀ ni 20 kilo ní òun. Àwọn onídẹ̀rí yìí láti 0 kg ló ti wà tó fi 1.5 títí tó fi dé orí 25 kilo. 25 kilo. Bẹ́ẹ̀ ni rẹ́ẹ̀dì yìí lásán 25 kilo ni. Ẹ̀dùn o rẹ́ẹ̀dì lásán 25. Lẹ́yọ̀kan rẹ̀ lásán báyìí. Ẹyọkan ẹ̀ 25 ó ń dàbọ̀. Eléyìí náà kọ́ báyìí. Green yìí green àárín ẹ̀ yìí 10 kilo ni. 10 kilo ó jẹ́ 35 kan. Bẹ́ẹ̀ ni. Ókè ó ń dàbọ̀. Èyí ti tèmi gẹ́gẹ́ ń sọ fún yín lónìí. Eléyìí tó jẹ́ yẹ́lò yìí 15 kilo ni. 15 ó dè ló bá àwọn ọ̀rẹ́ lè bàbá rẹ̀. 35 plus 15 mo gẹ̀ẹ́tì ẹ̀. 50 kilo ní apá bíi 50 kilo lápá bíi nǹkan. Ó jẹ́ 100 kilo. Plus bábẹ̀ tó jẹ́ 20 kilo. Tó jẹ́ 20 tó jẹ́ 120 kilo. Tí ó wà níbí. Ìyẹn jẹ́ kẹ́mi náà sọ fún mi pé bí mo ṣe gbé tẹ̀wé mi wájú yìí. Tẹ́ máa pín mi sí méjì. Apá kan bí nìyí. Wọ́n ní pé kíní yìí ìwọ́n tó ti sìmẹ́ǹtì èyí orí ẹ̀ tó lé ó tún lé kádàrọ̀ pé àpò méjì àtààbọ̀ olówó bẹ́ẹ̀. Kò sí fáwọn ọmọ ọ̀lẹ àfọwọ́ alágbára àbẹ́mẹ̀sì alágbára tí mo wọ́n 50 kilo. Ẹ̀yin náà lè mọ gbórúkọ ọ̀gá wa agbára pọ̀. Agbára pọ̀ ó ti dá a báwọn. Àwọn kìí tẹ̀ wá ń wò yìí ẹ sọ pé eléyìí 25 kilo. Bẹ́ẹ̀ni. Eléyìí 15 kilo. Eléyìí ńkọ́ 10 kilo. 10 kilo lélẹ̀ 15 kilo. 25 kilo. Ó wá jẹ́ 50 báyìí. Méjì àpapọ̀ ilé pẹ̀lú eléyìí jẹ́ 120 kilo. Ẹjọ́ sí ẹni tó bá ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbèrin. Bẹ́ẹ̀ni. Tó yẹ̀ṣẹ̀ wá ìsọ̀bí ìbákàrí o ìsọ̀bí alákàá àbíbu o irú àwọn tá a ti wá tipẹ́tipẹ́ àwọn pápá àwọn yẹn ṣẹ̀fẹ̀ wọ́n ṣẹ̀fẹ̀ wá gbígbó náà ti bẹ̀rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ látòrí bábẹ̀. Bábẹ̀ yìí nìkan 25 kilo. 20 kilo náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa gbé. Bẹ́ẹ̀ni ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ tá a bá rí i pé ó jẹun ká ní tó lè gbé. Ọ̀rẹ́ lòmíì náà dé agbára rẹ̀ ò ní gbé a kàn lè yọ bí 5 kilo agbèrè lọ́wọ́ kókó ọmọ fi sọ̀wọ́ wò ó wá depend bí agbára ẹ̀ bá ṣe ń mọ́tò bá ṣe ń wá sí training tó improve bẹ́ẹ̀ láti máa fi kún ká máa fi kún títí tí ó máa lọ sí òkè. Bí kò máa lọ sókè ẹ jẹ́ kí wọ́n sọ nígbà bẹ́ẹ̀ ni pé àwọn àkàndá ẹ̀dá ni ẹ̀ ń gbé ní ìlé lọ́wọ́ bíbá yìí bóò náà ṣe ń gbé bóò ló ṣe ń rọrùn fún wọn láti gbé. Ó rọrùn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ṣùgbọ́n táwa kàn fẹ́ parọ́ tara wa ní irin gbígbé ò ṣe nǹkan tó rọrùn. Ẹ sì lè rọrùn ní ìsìn tẹ́mi rẹ̀ ó rọrùn èmi náà ti gbé lẹ́ẹ̀kan o mo tún gbé lẹ̀ o. Bẹ́ẹ̀ni ṣé mo gbé èmi ò lè sọ pé ẹ gbé ṣé mo gbé ṣé kí gbogbo ayé rí pé ẹ̀yin náà gbé. Ká ní mo ti gbé ńkọ́. Afẹnusọ. Ẹja mọ̀ bẹ́ẹ̀ tó bọ̀ ń gbà rẹ. Torí irin gbígbé ìṣe tó rọrùn ẹ mọ̀ jẹ́ àtànra wa. Pápẹ̀rẹ̀ ní ìsinyìí
ẹni tí ò tí ì lè dá kóńgò gàrí kan gbé tẹ́ ẹ ní kó wá gbé 20 kg irin kò rọrùn ṣùgbọ́n a kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni pé àtà ní oore ọ̀fẹ́ àtàǹfààní láti máa ṣiṣẹ́ kan torí pàápàá jùlọ tẹ́ bá rí pé àwọn òyìnbó ò fẹ́ kí ẹnikẹ́ni kó wà useless everybody is jobless kì í ṣe nǹkan tó rọrùn fún àkàndé ẹ̀dá láti máa fi ẹsẹ̀ kan àbọ̀ kó tún wá máa fi gbé ní ṣùgbọ́n nípa ìfaradà endurance ó ní kì í ṣe nǹkan tó rọrùn pàápàá ẹ̀ mọ̀dé àparọ́ tara wa pákàdà kó tó rọrùn wọ mọ́tò wá yìí kò rọrùn bench wà bẹ́ẹ̀ orí ìjọba ẹ̀ kí ẹ̀tọ́ báyìí àti dìde lórí bench agbógun bàbá yìí tó kúrò bíi náà ó kálukú àwọn ènìyàn wá ti jẹ torí ààrí ohun tó tọ́ àti ohun tó yẹ kí ara nílò ààrí. ẹ ṣé púpọ̀ ẹ ní kí n bí wọ́n lè béèrè báyìí pé àwọn irinṣẹ́ tà ń wò yìí ṣé ti ìgbàlódé làwọn lè ní àbí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ṣé ti ìgbàlódé náà la sì lẹ́sìn nílò bí mo ṣe gbúgbẹ́ tẹ́ ṣe ń sọ èmi ò ní parọ́ tán yìí sẹ́rí irin yìí ẹ̀ ń wò yìí ó ti di old cargo gidi tó ti gbó tí ò bá gbà mú mọ́ ọ̀gá tó kọ́ dà ní iṣẹ́ olólùkù ìyẹn àràsítà pig nígbà tó lòkù ó tún gbé ní agbára pọ̀ lọ́wọ́ agbára pọ̀ náà tó ti lògbó àwa náà tó ti bá ń bẹ̀ kò bá gbà mú mọ́ torí pábẹ́ tuntun ó yàtọ̀ sí eléyìí kò gùn ṣàgìlà bí eléyìí number 1 number 2 rẹ̀ yìí jẹ́ fọwọ́ kan eléyìí lára ó ti yọ kò ní friction mọ́. Àpẹẹrẹ nísìnyí tàbá tó fẹ́ gbé ní ẹ̀wò bench tá lò ẹ̀wò kò bójúmu mọ́ ẹ̀tún wá wọlé yìí ọgbọ́n la dá sí i tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ẹwà abẹ́rẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ bench tuntun nísìnyí ó ti wà tí ò ṣe rú àgbélẹ̀rọ orí eléyìí mọ́ ó ti wà pápẹ́rẹ́ ní ìsẹ̀yìn náà wò ìyá ìbá bàbá tán la kó sí lábẹ́ ó lè ṣe é wò lójú ni ẹni pé a tún fokùn ṣó nígbà tá a bá jákàndé èèyàn tí bẹ́ẹ̀tì wa náà tún jákàndá ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí i kò sí ẹ̀dójú mi pàápàá. Ojú Ìwòye lẹ́tọ̀ ètò lójú ìwòye. Padà sórí ètò wa Ojú Ìwòye níkànnì Jígí Alára àpilẹ̀ ìmọ̀yàn rẹ̀ yẹn Pastor Taiwo Hassan tàyín mọ̀ sí Ojútólé kó tó di pé a lọ sí ojú ọjà lọ́run láti tàkù tó béèrè sí bàbá wa MON Yakub aka Agbárapọ̀ ní báyìí ẹ jẹ́ ká bọ́ sí abala tó kàn láti máa tàkù tó béèrè sí wọn tó sì máa dá wa lóhùn pẹ̀lú ayọ̀ àti àlàáfíà bàbá wa kó tó di pé a lọ sójú ọjà lọ́run àti béèrè àwọn béèrè kan lọ́wọ́ ní tẹ̀sí dá wa lóhùn pẹ̀lú bó ṣe yẹ ní báyìí àwọn béèrè tó kù tà tún fẹ́ bí ń léèrè lára wọn ni pé bàbá wa ǹjẹ́ yàtọ̀ sí ìjọba ṣé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń ṣe agbátẹrù ohun tí ẹ̀ ń ṣe tí wọ́n ń ṣèrànlọ́wọ́ fún yín lórí ẹ̀. àdúgbò fọlọ àánú náà la rí gbà gẹ́gẹ́ bí mo ṣe ń tẹnu mọ́ léèyàn kankan tó ń ṣe anything kankan fún wa ju ìjọba Ọ̀yọ́ state kò dẹ̀ kárí so èèyàn péréte náà ló wà níbẹ̀ so débi pé èèyàn mẹ́ta ń pín sálárì. èèyàn mẹ́ta ń pín sálárì kan. ìlú náà dẹ̀ ní sálárì yẹn so kọ́lọ́ ń dá kókó sànù fún wọn so kò tó nǹkan kan rárá bó ṣe wọlé ọmọ torí pé kò kárí. ìwọ̀nba péréte nínú wa Ọ̀yọ́ fún ẹni tí ò bá tí ìwúlò tẹ́ pé kò lè wín tẹ́ pé kò ní wín fáwọn Ọ̀yọ́ fún ní sálárì wọn ìfún lówó oṣù so wàá wà pọ̀ bẹ́ẹ̀ ìwọ̀nba àwọn tẹ́ pé tó bá lọ géèmù láti mọ̀ pé wọ́n ń wín fáwọn ìjọba ń fún lówó oṣù so gbogbo àwọn tó kù yẹn tíjọba ò fún lówó oṣù wọ́n náà ń tiraka wọ́n ń gbìyànjú so káwọn náà lè káwọn bá máa tọrọ jẹ káwọn máa tọrọ bára káàkiri ẹ ṣeun ẹ jẹ́ kí n bí nígbà pé ṣé àwọn tí wọ́n wá sì máa rí owó gbà láti ẹ̀dọ̀ ìjọba àbí kí wọ́n tí máa lọ sí competition láti máa win ìdíje fún ìjọba ṣé ẹ rò pé èèyàn máa bo ohun títù tí wọ́n lọ́kàn pé àbí káwọn fi iṣẹ́ yìí lẹ̀ ni sáwọn kan sì ẹ̀ tí fi iṣẹ́ ilẹ̀ láàrin tẹ́pẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ tẹ́pẹ́ wọn ò pé kò sí nǹkan àwọn wọn ní kankan tán retí
wọn láfojúsùn kankan tẹ́ pé wọ́n ti fi iṣẹ́ ilẹ̀. àṣé ọ̀pọ̀ ní ọdún pé nígbà tí wọ́n lè win tí wọ́n ti pé kò dẹ̀ sí owó tán fi lè mọ́ ra supplement láti ẹ̀kọ́ kan fi lè improve ọ̀pọ̀ wọn ti dúró ká sílé láti ọjọ́ kalẹ̀ tí wọ́n wà mọ́ so àwọn mẹ́jọ kan wà níbi ìjẹ́ pé wọ́n tí mọ̀ win tí wọ́n dẹ̀ mọ́ gbówó nínú àwa tá à ń gba owó à ń ṣe ìgbìyànjú fúnra wa kò sáré mọ́ wúra wa náà pé àwọn èèyàn máa sọ́fà. nínú tẹ́yìn ń gbà ilẹ̀ tó ti ń fún àwọn tó jẹ́ pé wọn àti ìmọ̀ ìgbà tán sì ń wá tán sì nírètí. nípa àwọn náà ń gbìyànjú ni wọ́n tó wà wọ́n jẹ wọ́n ṣe everything bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so. tí sálárì yín bá wọlé owó oṣù yín lẹ́wàá yọ ń bẹ̀ ìyàwó mọ̀ ń bẹ ọmọ ń bẹ lè ẹ sì tún yọ ń bẹ̀ náà ẹ tún fún wọn. apá nífẹ̀ẹ́ ara wa náà dàbí ṣe bẹ́ẹ̀ kọ́lọ́run dákun kó gbà fún. kí ni ẹ rò pé àwọn èèyàn lè ṣe láti fi ràn yín lọ́wọ́ àwọn ẹlẹ́yin ojú àánú láti fi ràn yín Àkàndá lọ́wọ́ lórí iṣẹ́ tẹ̀ ń ṣe fún ìlú ìtorí ìlú lẹ̀ ń ṣe iṣẹ́ yìí sìn kí lẹ rò pé àwọn èèyàn náà lè ṣe láti fi darapọ̀ mọ́ yín láti fi kún yín lọ́wọ́. àdúpẹ́ fọlọ́ kọ́lọ́run dáhùn kó tún ṣàánú wa so I need a lot of ìrànlọ́wọ́ kó má jẹ́ pé ìjọba nìkan náà ni ó máa ṣe ìwọ̀nba nǹkan tí wọ́n ní lágbára torí pé níbi tí mo ti ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan nílùú òyìnbó àwọn individual person náà ràn àwọn èèyàn lọ́wọ́ tí ó kún sí àkàdága débi pé àkàdága so I need a lot of ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti kún ìjọba lọ́wọ́ láti fi ràn wá lọ́wọ́ kí sport wa yan para powerlifting kó fi lè lọ sókè sí. ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ lórí ètò yìí tó wa Ojúwòye náà lọ́wọ́ àtẹ̀ tí ń wò wá jákèjádò orígun mẹ́rin àgbáyé bẹ́ẹ̀ náà ṣe ń wá ìdarapọ̀ mọ́ abáwa lọ́wọ́ bá wa share bá wa comment síbẹ̀ ẹ follow page ìkànnì Jígí Alára ẹ bá wa follow page wa fún ìgbádùn ètò yìí tó wa Ojúwòye àti àwọn ètò mìíràn tá à ń ṣe ní ìkànnì Jígí Alára ẹ bàbá wa ẹ jẹ́ kí n tún máa béèrè báyìí lọ́wọ́ yín pé yàtọ̀ sí pé ìjọba ń fún yín ní owó oṣù competition wà tí ìjọba ní tó ràn yín lọ ǹjẹ́ tẹ́ bá ti competition náà dé àwọn ẹ̀bùn kan wà ẹ̀bùn gbàmọ́bìnú kan tún wà síjọba tún mọ́ fún yín lórí ẹ̀ àti pé àwọn nǹkan wo lẹ ti mẹ́nubà lẹ́ẹ̀kan fẹ́ kẹ́ tún bá tún mẹ́nubà àwọn nǹkan wo lẹ ti gbà rí láwọn àrà nínú àwọn ìdíje tẹ́ ẹ ti lọ. àdúpẹ́ fọlọ́ ọlọ́run dẹ̀ ní ìdààmú wa ìjọba máa ń rìwọ́ọ̀dù wọn máa ń fún wa ní nǹkan kan pé tí wọ́n kárí ọmọ ọ̀dọ̀ kú iṣẹ́ tá a bá ṣe dáadáa so particularly in ta lọ yìí ní àwọn ìjọba wa Ṣèyí Mákindé wọ́n ṣe a lot of things fún wa tó pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe náà nìyẹn but kò é ṣe pé báyà pé àwọn gbogbo ẹ̀ náà lè kárí ṣe mọ̀ pé ibi tí wọ́n bá ti ní ká mú èèyàn bíi mẹ́jọ lọ géèmù tí owó tó sì wà nílẹ̀ kò tó nǹkan ṣe bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ náà ni nǹkan tá a gbà náà ò ṣe kéré so but bó ṣe wulẹ̀ kò kéré máa ń fún wa láwọn kárí ọmọ ọ̀dọ̀ kú iṣẹ́ pé ẹni tó bá wìn ní gold o iye báyìí làwọn fún ẹni bá wìn sífà o iye báyìí làwọn fún ẹni bá wìn ní bronze o iye báyìí làwọn fún so bí irú nǹkan lọ ní ìsìn ìjọba yìí gbìyànjú wọn bá nǹkan lè ṣe pé ẹ̀yin tẹ́ wìn ní gold o ẹ gba $1 million ẹ̀yin tẹ́ wìn sífà o ẹ gba 500 ẹ̀yin tẹ́ wìn bronze o ẹ gba 350 o so bí wọ́n ṣe ṣe lè ń tọ́lọ́ ni bọ̀ tí ò bá ti sí géèmù máa ń pẹ́ lẹ́yìn festival kò sí nǹkan kan so a kì í lọ géèmù kankan lẹ́yìn festival so irú ní ìsìta bá ń ní àwọn géèmù lóríṣiríṣi tá à ń ṣe ní ìdàkọ́ńkọ́ láàrin ara wa tá à ń lọ sí géèmù ń ta so èèyàn bá fi máa píkì kárí àtọ́yẹ kéèyàn wà ní spọ́ọ̀tì but tí yóò bá ti sí géèmù téèyàn kàn train lásán so èèyàn ní mọ nǹkan téèyàn wè téèyàn mọ̀ bọ̀ kò rí bí ẹ̀ níbi irúgbà kan nísìnyí a máa lọ géèmù káàkiri ọ̀dẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ so kọ́lọ́ndà kó ṣàánú fún wa náà la fi ń wá olùrànlọ́wọ́ lọ́tún lọ́sì. ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ bí ìbéèrè tí màá tún bí yín báyìí ni pé ní báyìí ṣé àǹfààní wà láti jẹ́ kí àwọn kan ṣe wípé táwọn bá ṣe gbé ìdíje kan sílẹ̀ láàrin ara yín láti fi ṣèrànlọ́wọ́ fún yín ṣé àǹfààní yìí ń wà ṣé kò ní jẹ́ nǹkan tó yẹ pé ẹ̀ ní gba irú àǹfààní bẹ́ẹ̀ wọlé bóyá yálà ẹnìkan kàn fẹ́ ẹ gba iye báyìí ó kéré ó pọ̀ ní ẹ gbà láàrin ara yín ká fi wò pé kẹ́ fi ṣeré ìdárayá láàrin ara yín ṣé àǹfààní yìí ń wà láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún yín. tó pọ̀ ó pọ̀ dáadáa irú ní ìsinmi lè fi àwọn kan ṣe àríkọ́ṣe àbí ṣàkàwé fún yín tẹ́ bá lè lọ síbẹ̀
kẹ́ béèrè irú Lagos State ní ìsìn wọ́n ti ṣe tó mẹ́ta so wọ́n á gbé géèmù lẹ̀ bóyá 6 months ni wọ́n máa ń ṣe ni bóyá 1 month bóyá 1 year ni wọ́n máa ń ṣe ni ó dà pé 1 year ni wọ́n máa ń ṣe. tó jẹ́ pé àwọn èèyàn náà gbélé láti ta náà organize ẹ̀ tán sọ pé ẹ̀yin báyìí ẹ̀yin Àkàndá ni ẹ ṣe kínní yìí. ó wà nílùú òyìnbó náà dáadáa tó pọ̀ tí wọ́n máa ń ṣe. ṣé èèyàn tí wàá jẹrú àǹfààní láàrin ara yẹ tí jẹrú àǹfààní bíbá yìí rí. àti ìṣeré bíbá yìí o pé tí wọ́n gbé géèmù lẹ̀ ká ṣe géèmù láàrin ara wa ká dẹ́ benefit so èyí máa tún múra wá fún yàn láti jẹ́ pé a fẹ́ ṣe géèmù kan téèyàn bá lórí ọ̀fẹ́ Ọlọ́run àbí téèyàn bá wò pé báyá pé agbára bá gbé èèyàn máa invite state kọ̀ọ̀kan pé aya irú Lagos State rẹ wà o irú Ogun State rẹ wà o but tí ò bá ti ságbára pé owó tí wọ́n bá gbé lé ọba tó tí ò bá ti tó àárín ara èèyàn lè ṣe game so bó jẹ́ 1 year so èèyàn máa ṣe so ó wà dáadáa. ẹ ṣeun púpọ̀ bàbá ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ lẹ́nu látẹnu agbára pọ̀ Yakub MON náà lẹ ti ń gbọ́ lẹ́nu láti ìgbà tá a ti gbà wọ́n lẹ́jọ́ lórí ètò yẹn tó wa Ojú Ìwòye ẹ jẹ́ kí n tún béèrè báyìí pé àwọn ìpèníjà wo gan lẹ ń kojú lórí iṣẹ́ yìí. ìpèníjà tá à ń kojú ó pọ̀ bó bá ṣe yọjú sọ kálukú ní ibi tó ń kálukú bá bìlọ́ǹgì sí ni àdúgbò láyé ní ìsìn iṣẹ́ wa tá à ń ṣe a ní ìdọ̀lọ́pọ̀lọpọ̀ oúnjẹ sórí téèyàn bá ti ẹni tí bá ń gbérin ẹ tún lọ béèrè téèyàn bá ti train tán oúnjẹ ló kù téèyàn máa retí tábà tó wá jẹun tó tábà fẹ́ wá sí stadium ìjọ kejì ó tún kù bá ṣe dé accommodation bá ṣe débi iṣẹ́ so I need oúnjẹ I dey need a lot of money láti fi kó I need a lot of supplement so kò ń ṣe oúnjẹ nìkan ṣe àpá àwọn èròjà kan wà téèyàn ò rí jẹ ní oúnjẹ tá a máa ń jẹ kì í ṣe pé báyá bí oògùn bíi dóòpù là ń sọ ọ bá a ṣe wà ní ìsìn òun kálukú náà ń lo oògùn àwọn multivitamin kò ń ṣe oògùn bíi drug o multivitamin téèyàn ń lo oúnjẹ tó wà gbàgà téèyàn máa jẹ so èèyàn máa rẹ́sì sẹ́yìn pé téèyàn bá ti lówó lọ téèyàn bá ní fọkànbalẹ̀ téèyàn wọ́n sálárì téèyàn fún ní fọkànbalẹ̀ sẹ́yìn mọ̀ pé èèyàn bí èèyàn bá ṣe kún training nísìn èèyàn lọ sùn ọ̀pọ̀lọpọ̀ wọn bí ìtàn wà bí ìsìn wọ́n ṣe kí ni òun kálukú tó ṣe wọ́n sùn lọ nìyẹn wọ́n tún lọ sí ibi iṣẹ́ òjò wọn bí kẹ́lómi ò ní òun lọ sí ibi tó ti ń ṣe rẹ́dóníkì ẹlòmí ò ní ibi tó ti lọ ṣe ọmọ ọ̀dọ̀ níbi ohun búrẹ́dì gbogbo wọn báwọn oríṣiríṣi tẹ̀mọ̀ pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ súnmìkà ń bẹ́nu wa èsì mi nìkan ni súnmìkà yá dẹ́sà ń bẹ́nu wa torí ó tún sọ ọmọ kánjú pò ń lọ òtórí tí ó fi wá sí training ní ọ̀túnla bọ̀ǹgbà tí mo bá ti so bọ́ tó bá yẹ pé ìlú òyìnbó ni nǹkan tí mo sọ ìpínlẹ̀ ti rí ni ẹ tó bá ti ń ṣe sport tó bá ti jákàdá kó máa ṣe wàhálà kankan mọ́ lẹ́yìn kó máa gbowó kó máa jẹun kó dẹ̀ máa rest so fitness máa wá bọ̀ tó bá ti ń pé o tó ń wá tó jẹ tó rẹ́sì ó ní iye táìpì ẹ̀ gbọ́dọ̀ fi train ó ní iye táìpì ẹ̀ gbọ́dọ̀ fi sinmi tó ti Ọlọ́run ní dààmú wa. tí ẹ bá rí àwọn tó lè ṣe àwọn nǹkan ìfún yín pẹ̀lú ìrànlọ́wọ́ ìjọba bó ní èsì lára yín. inú wo dùn ìjọba ti ń gbìyànjú torí pé kì í ṣe dìpátímẹ́ǹtì wa nìkan ni ó wà nínú gbogbo ọgbà yìí wọ́n sì ń ṣe ìwọ̀nba tágbára wọn ká wọ́n tá bá rí àwọn ẹlẹ́yinjú àánú tó lè pawọ́pọ̀ mọ́jọba láti fi ràn wá lọ́wọ́ láti lè rí irinṣẹ́ tuntun lò pápẹ́rẹ́ ẹ̀yìn ẹrú rẹ̀ náà bíi ẹ rí i pé ìyẹ̀pẹ̀ la tó jẹ tá à ń fi ra ọwọ́ kò dẹ̀ bójú mu powder wà tó jẹ́ big powder tí èyí ó fi sọ́wọ́ fún irinṣẹ́ wa tí ó lè ṣe mú irin yẹn dáadáa tí ìrìnkú ní máa yọ̀ lọ́wọ́ èèyàn tàbára ìwọ̀n ilẹ̀ ìlú àánú gidi wọ́n lè ṣe fún wa pẹ̀lú orí ọ̀fẹ́ pẹ̀lú ìwọ̀nba tí ìjọba ti ń gbìyànjú tó bá sowọ́ pọ̀ tó ṣe fún wa á àpṣẹ́tì wọn. Ojú Ìwòye lẹ́tọ̀ ètò lójú Ìwòye. kí ni ìmọ̀ràn yín sí àwọn tó jẹ́ àkàndá ẹ̀dá tó jẹ́ pé wọ́n ọ̀nà tó ń gbà lora wọn ọ̀nà tí ò tọ́ tí ò bójúmu náà ń gbà lora wọn láwùjọ kí ni èròǹgbà yín kí ni ìmọ̀ràn yín fún wọn. ẹ jẹ́ kan rárá fún wọn nímọ̀ràn ṣókí Ọlọ́run ní dààmú wa. àmín. gbogbo àwọn èèyàn lọ́tùn lósì níwájú láàrin ní gbogbo ibikíbi tó bá ti ń gbọ́ gbogbo ẹni tó bá ní àkàndá ní ọmọkùnrin ọmọbìnrin kò sákàndá tó waste kó náà dáhùn kó ṣàánú fún wa. tó kéèyàn sì máa tọrọ owó káàkiri kó máa ṣe báárà àbí kó máa ṣe kíní kan àbí kó máa ṣe nǹkan kan so kò tánṣẹ so kó náà dáhùn kó ṣàánú fún wa.
irú mo ń fọ̀rọ̀ tèmi ṣàríkọ́ ṣe àbárìkọ́ gbọ́ fáwọn yẹn kí n máa tọrọ bárà dé gbogbo bí láti ẹgbẹ́ nǹkan tí mo ra àchífù díẹ̀ mo dúpẹ́ fọ́lọ́run ìgbọ́rọ̀ pin díẹ̀ so mi ì tí ì rírì tí n bá ń ṣe bárà mi ì tí ì lè lọ lóyìnbó mi ì tí ì lè lọ Mẹ́kà mi ì tí ì lè lọ gbogbo ibi tó yẹ kí n lọ bọ̀ tó bá ní àkàdá lé ẹ jẹ́ kí wọ́n wá sí ibi wọ́n ti ń ṣe eré ìdárayá bóyá sport council fún kálukọ̀ jáde kò sẹ́ni ẹ̀ka tó waste tó bá play table ó play lawn tennis ó play basketball ó play gbogbo ẹ̀ ó play shot put so oríṣiríṣi náà nǹkan kan ò waste so kákọ́tọ̀ ẹ̀kún kọ́ kí gbogbo àwọn òyìnbó tí wọ́n dá kínní ìsílẹ̀ gan ọlọ́dà àwọn kó ṣàánú fún wọn torí pé àwọn bèrè fún pé kò sẹ́ni tí ò wúlò kò sáré kàdà tí ò wúlò ṣùgbọ́n kí wọ́n máa tọrọ owó káàkiri kẹ́ máa ṣe gbogbo ẹ̀yẹn ẹ kúrò níbẹ̀ ẹ wá sí ibi spọ́ọ̀tì ẹ wá gbé ẹgbẹ́. àkọ́kọ́ kọ́ tí wọ́n gbà wọ́n nímọ̀ràn ni pé kọ́kọ́ rí i pé challenges tó ní kò ń ṣe pé nǹkan tí wọ́n fi lè achieve in life that they should see it as pé àmì wo ni and kò dẹ̀ ní kọ́ máa débi tó máa dé nínú ayé kán dẹ̀ gbìyànjú agbára wọn tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ náà lọ́gbọ̀n ṣe kán dẹ̀ yẹ kí tiwọn dá yàtọ̀ láàrin gbogbo àwọn yẹn ẹ mọ̀ gbogbo wa lè jẹ́ hairdresser pé bí wọ́n yìí máa ṣe ti tiẹ̀ máa dá yàtọ̀ wọ́n máa farabalẹ̀ ṣe iṣẹ́ wọn tó bá yẹ pé ẹ̀kọ́ náà lọ fẹ́ kọ́ kán try láti ṣe ìwọ̀nba tán àti kán gbìyànjú agbára wọn àti kán mú rí jáde nínú kò sí yẹn kán mú rí jáde nínú kò sí lójú àwọn èèyàn máa ń pè kí ló lè fẹ́ jẹ́ as in so kán try possible best wọn láti gbéra wọn. ìyẹn tún fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ gbogbo àwọn tọ́lọ́mbà bùkún àbáwọn iléeṣẹ́ wọn ó dàbò kí wọ́n ṣàánú àwọn yẹn wọ́n sì ṣàánú àwọn tá a jákàdá so kọ́lọ́ dáhùn kọ́ bá wọn kẹ́ gbogbo wọn irú ẹ̀ ó pọ̀ ń lóyìnbó àwọn tó ń sponsor àwọn àkàdá bẹ́ẹ̀ bá yẹ ń sponsor wa náà lọ́lọ́run ó sì máa gbórí wọn sókè so kọ́lọ́ dáhùn kó ṣàánú fún wa ọlọ́run dẹ̀ ní fi wọ́n lẹ́gbàá kọ̀ọ̀kan. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìkànnì jẹ́kí alára. Jẹ́kí alára. Jẹ́kí alára. Jẹ́kí alára. Ìkànnì Jígí Alára ẹ̀rù lé lọ́gbọ́n bàbá àgbọ̀gbọ̀n.